Ẹ káàbọ̀ padà lórí ìkànnì YouTube wa. Tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ lèyí tí ẹ̀yin darapọ̀ mọ́ wa lórí ìkànnì YouTube All Nation Entertainment Network, ẹ má gbàgbé láti ṣe subscription button pẹ̀lú notification bell so that gbogbo ìgbà tá a bá ti mú àwọn fíìmù àgbéléwò bí eléyìí wá, ìyẹn tó jẹ́ review wọn, ẹ máa láǹfààní láti wò. Ọlọ́run kó ṣàánú wa ni o. Ilé ayé yìí ṣàgbẹ̀nù tán náà ni. Nínú fíìmù yìí láti rí Muyiwa Ademola gẹ́gẹ́ bí ọba, tá a dẹ̀ rí Balógun àrí Peju Ogunmola. Ṣùgbọ́n tó ṣẹlẹ̀ nínú fíìmù yìí ẹ má jẹ́ n sọ púpọ̀ ńbẹ̀. Ẹ kàn sáré lọ sí orí Òkìkí TV lórí YouTube, ẹ lọ tẹ̀ síbẹ̀ AKUFA, ó máa gbé jáde. Tẹ́ bá ti rí ẹ wò, ẹ download ẹ̀ àbí kẹ́ wò direct lórí YouTube. Ẹ jẹ́ ká jọ sọ̀rọ̀ lé lórí. Fíìmù yìí àwọn kókó kọ̀ọ̀kan tó wà ńbẹ̀ ò ju wípé bí ọmọ kábíyèsí ṣe jẹ́ ẹni tí ò lè bá obìnrin ṣe, tá a dẹ̀ wá solution sí ọ̀rọ̀ ìgbésí ayé ẹ̀. Táwọn lóbìnrin àkọ́kọ́ tó bá ti kọ́kọ́ fojú kàn, òun ni kó múgùn tó wájọ́ ọmọ Balógun lórí tó múgùn tọmọ náà sì jẹ́ fájì. Tó jẹ́ pé nílé Balógun tẹ́nikẹ́ni bá mú ọmọ gùn láì ṣe pé ó ṣèyàwó, AKUFA ni mo ń fà nílé wọn tàbí kán pàrọ̀ ọmọ bẹ́ẹ̀. Ọlọ́run dẹ̀ tún wá bá wọn ṣe o. Wọ́n gbé fàjànlẹ̀, Ifá ní àfikọ́mọ ìṣèyàwó pẹ̀lú ẹni tí ó fún lóyún láàrin ọjọ́ 7 tí kábíyèsí sì gbọ́. Kábíyèsí náà dẹ̀ mọ̀ wípé níbi tí wọ́n ti lọ bá òun ṣe ntọ́mọ òun fi wá dá pé lọ́mọkùnrin, wọ́n ti jẹ́ kó yé wípé tó bá kọ̀ tí ò fẹ́ ọmọbìnrin tó lóyún fún, kò sí bí ò ṣe ní padà sẹ́sẹ̀ àárọ̀ yẹn tí ó di òkóbó padà. Ṣé a fẹ́ sọ pé kábíyèsí ti gbàgbé gbogbo èyí ni tí kábíyèsí fi wá ń parọ́ fún Balógun pé nínú ìdílé tó náà táwọn bá ṣèyàwó láì ṣe pé bó ṣe yẹ káwọn ó ṣe, yóò di AKUFA náà nínú ẹbí àwọn. Ẹ wo fíìmù yìí tẹ́ bá ti wò, ẹ má jẹ́ n sọ jù, ẹ lọ sórí Òkìkí TV, ìbẹ̀lẹ̀ ti máa rí download. Ẹ download ẹ gbé wò tàbí kí ẹ wò direct lórí YouTube. Ẹ jẹ́ ká jọ wá sọ̀rọ̀ lé lórí. Kábíyèsí máa kọjálẹ̀ nínú fíìmù yìí o, àfìgbà tán tó bẹ́ orí ọmọ Balógun sí ìdí Ògún káKUFA kó lè dáwọ́ dúró nídìílé Balógun. Tí ẹ̀yin bá wá ní Balógun tẹ́ ẹ padà wá lọ mọ̀ wípé irọ́ ni kábíyèsí ń pa, kí lẹ máa ṣe? Àbí tó bá jẹ́ wípé ẹ̀yin ni Peju Ogunmola tó jẹ́ ìyá ọmọ yìí, tẹ́ ẹ padà wá lọ mọ̀ wípé ọ̀rẹ́ tímọ́tímọ́ ọkọ yín yẹn kábíyèsí pẹ̀lú Balógun ó wà nídìí àtàrí ikú tó pa ọmọ, ṣé ẹ máa fojú rẹ̀ wo àtọkọ àti ọ̀rẹ́ ẹ̀ tó jẹ́ kábíyèsí? Ẹ má jẹ́ ń sọ jù lórí fíìmù yìí. Ẹ sáré lọ sórí ìkànnì Yorùbá Òkìkí TV lórí YouTube náà, bẹ̀lẹ̀ ti máa rí ẹ wò, ẹ download ẹ̀. Tẹ́ bá ń darapọ̀ mọ́ wa fún ìgbà àkọ́kọ́ lórí ìkànnì yìí, ẹ má gbàgbé láti tẹ subscription button. Ẹ ṣé púpọ̀.